Àwọn ọ̀gá ń pè yín. Ọ̀gá ń pè yín. 22 tí a ní ń wá lọ náà ni. Ṣé tí mo rán ni? Kí mo ní o mú wá? Ebi 22 ni. Òpònú. Mo ní o mú 19 òun tó ń tọ́jú tó kọ̀ fún mi. Wá jẹ́ ìjọ lọ. 19 ẹ̀yin náà máa fi kọrin lọ. Àbórí tí ọtí ẹ̀ dá lọ́rùn ẹ̀. Kúnlé, tí wọ́n ọ̀kọ́ sẹ́ńbì ń tiẹ̀ ni. Mò ń kọ́ ọbẹ̀ ṣe é ṣe náà ni mò ń wo. Ó ṣe àlọ́ takété bẹ́ẹ̀ o. Lọ máa tún tí a ní òtún. Kọ́ sí ìbàyí. Kí ló kẹ́yìn bẹ́ẹ̀? Ọkàn pẹ̀. Ṣé wàá jẹ́ mi lọ sí ìlú? Ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ o. Ẹ káàsán. Ọ̀gá, ẹ káàbọ̀. Ẹ pàtàkì. Ṣé ẹ ti bá mi parí mọ́tò? Bẹ́ẹ̀ ni ọ̀gá, pàtàkì. Ẹ̀rẹ̀ sún ọ̀pẹ ti sẹ́fìrì sí oṣù àwọn òkè. Dáadáa, kódà ẹja kíkẹ́ o. Ẹ̀lì parọ́. Ṣọ́jà tún wà òkè. Ẹ má wọlé. Dọ́jà yín pé ń sìn mo lọ síbi kan ń sìn mi. Nígbà tí máa ṣe máa ń bọ̀, á padà. Òwò àbí nǹkan kékeré nìyẹn. Ẹ má wọlé. Ṣọ́jà tí máa ti lọ sìn yìí, máa ti ń para bọ̀. Ṣé o? Màá gbéṣẹ́ ti lọ. Ẹ ṣe mo dúpọ̀. Ẹ ṣe. Bàbá Àṣàkẹ́. Mo ń láì ṣiṣẹ́ yín. Ẹ máa ti taratara ṣe. Mo dẹ̀ ní pé tó wà very jovial. Mo ní àbáyé tú búlọ́ọ̀kù yín. Mo sì fọ́ dáadáa. Ọmọ sákásáká. Jẹ́rìí mo tó ti yẹ yín. Ẹ ṣe kò wá ní gbà. Èyí tẹ́ jọmọ láì báyìí. Kò ní dá kí orin lásìkò tó ti yẹ yín. Yẹ kí ẹ ṣe ẹ má bínú ṣe gbọ́. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. Ẹ̀yin sì máa bá yín tọ́jú ẹ̀ rárá ẹ máa bá yín sọ. Tó mo padà bọ̀ ṣọgbọ́n ẹ ṣe. Ẹ ṣeun. Ẹ dáa sá. Ẹ tún tó ń tú. Kí ló kẹ́yìn bẹ́ẹ̀? Ṣé mọ́ kí wọ́n ni? Kí wọ́n gbà náà. Àṣàkẹ́, kí ni ọkùnrin ń fún ọ? Wọ́n bá ṣe ń lọ náà wọ́n ní jẹ́ bí àlùbọ́sà wọn. Ọmọ tó ń sọ ni. Kí ló fọ ní ìsìn? Parọ́ ń wà parọ́ bí mo ní wọ́n fún wa lówó díẹ̀ fún owó díẹ̀. Ó ń dààmú wa. Díẹ̀ náà ni owó tí wọ́n fún wa nì. Bàbá mo jọ kí. Ọbàjẹ́. Kí ni sí ọ náà? Wá. Kí ló mú ọ tó wú dẹdẹ báyìí? Bí ìfẹ́ ṣe nǹkan kan. Ọya Kúnlé. Bá ń gbé lánàá yẹn káṣà. Ọ wá lọ tọ́ nìyà fún mi. Ọdún wá fún mi. Sẹ́mi lẹ́kàn gbé káńsà. Èmi ni. Èmi ò lè dá gbé o. Ọ̀gá àṣà sọ yẹ kọ́ gọ̀ọ́ ẹsẹ̀ béèrè owó lọ́wọ́ yín kẹ́kẹ́. Gbẹ́nu ẹ sọ̀n bẹ́ẹ̀ tiẹ̀ o. Ó ní. Àṣàkẹ́ pé tó ń gbé lọ. Mo lè dá gbé ni. Ó lè dáyé lè gbé. Ọya Báyọ̀. Kúnlé. Ọya ẹgbẹ́ mi. Méjèèjì ẹ máa gbé ẹrù. Ẹ gbórí wá bí wọ́n ní agbẹ́rù. Ẹ tẹ́ ẹ sì rò padà. Ẹ̀yin rò pé tẹ́ ẹ ṣe lọ́jọ́ ara yìí dá. Ẹ wò ẹ kí sára ẹ má jẹ́ kí ní ẹ má pàǹdété o. Ẹ̀yin ọmọ tó bá jábọ̀ gba yín lẹ́sẹ̀ ẹ̀yin ọ̀fun ká. Wákàtí mẹ́jọ mo wà lọ́hùn. Ẹ wò ẹ má pẹ́ o. Kúnlé. Ẹ wò wọn ò yẹ ìṣẹ̀tà yìí wọn wò dáadáa kan tó wá kọ́ lu sẹ́yìn. Àwa ti iṣẹ́ táwọn àti wọn pé iṣẹ́ egun ni àfagídí iṣẹ́ ni. Eré Ìgbàlẹ̀ o, eré Ìgbàlẹ̀, gbogbo ènìyàn la dé sí, ẹ jẹ́ ká jọ wo eré Ìgbàlẹ̀, eré aládùn látọwọ́ wa, àjùmọ̀ṣe ló máa ṣe eré Ìgbàlẹ̀. Ẹ lọ fi ilẹ̀ ládùúgbò ẹ máa kárí ẹ̀ bóde o. Àrí bàbá àrí ọ̀tá bá fẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé òpè méjì ojú kẹ̀kọ́ ojú kẹ̀rẹ̀. Bàbá ló kọ́ fọmọ dààmú mi. Ọlọ́ni ẹ̀ fọmọ dààmú ẹ̀ o. Bàbá rí mi sá.
bàbá bí wọ́n mọ̀ lẹ́jọ́ ń ṣe é wọ́n jọ ń ṣe é náà ni. ibi àtijọ́ ń ṣeré ibẹ̀ làwọn kan ti wá tí wọ́n láwọn fẹ́ ránṣẹ́ ní tí mo rí mọ́ nù. wọ́n sì jù sádùúgbò yìí náà á sì ṣe ojú wọn padà. ẹ wá káàkiri gbogbo àdúgbò yìí gbogbo àwọn oníbàárà gbogbo àwọn tí ń ṣe bí wèrè ó ti yẹ yín àti wèrè gidi o àti etí ẹsẹ gidi o àti owó ọkọ mi ò pé ẹ dákun ẹ ṣàánú mi gbogbo ọba tẹ̀yẹ tẹ́ ẹ bá ti rí nù wọn ẹ jẹ gbogbo ara ẹ wò kẹ́nẹ́kẹ́nẹ́ wọ́n ti yẹ ẹ wò ó etí ẹ bá wa gbámú ẹ nà bí kúkú bí yíyẹ. wo ìwọ àtiwọ ẹ gbà báyìí sórí wà tiẹ̀ ọyá ẹ̀yẹ lọ báyìí tẹ́ ẹ bá dọ̀kan ẹ yà lọ́nà òkè èwo ẹ̀yin ẹ̀yà báyìí ti ẹ̀mí àti ọmọ bàbá àwọ̀ já lọ àárín kò lè sọ. Eré Ìgbàlẹ̀ o. ẹ dákun ẹ jẹ́ wá bí jàre ẹni fún mi lọ ẹni fowó lẹ́nu lé ni. nígbà mo bá dé ní fọ sọ pé mo sọ fún ọ gbọ́dọ̀ ọ̀rẹ́ mi Àṣàkẹ́ ni mò ń lọ. ọ̀rẹ́ rẹ̀ Àṣàkẹ́. ọ̀rẹ́ rẹ̀ Dèbórà ni ọjọ́ fún mi lówó kó tó lọ. tí mo bá dé ní wà fún ọ. ẹ wò ó kò lè dùn mí fún yín nígbà tẹ́ pé ẹ̀ níṣẹ́ ẹ̀ nígbàṣẹ́ kan gbogbo àwọn ẹgbẹ́ yín gbogbo wọn pápátá ni wọ́n ti lọ sóko olóko ti lọ sóko olódò ti lọ sódò ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀ nígbàṣẹ́ kankan ẹ̀ kàn sáà ṣùgbọ́n pa ẹ̀ àmọ́ mi kí ló fa gbogbo tó ń sọ ọ́ èmi ọmọ. ṣé torí owó ọjọ́ mo lọ́dọ̀ ọ̀rẹ́ mi Àṣàkẹ́ mò ń lọ. ọ̀dà náà tí mo bá dé n ó fún ọ. ẹ dákun ẹ bọ́ bíjà ni. kí ló fa gbogbo èyí náà sí. ẹ fẹ́ ṣe ń wo bá mi Àṣàkẹ́. ẹ dákun òye o. kò fún mi lówó ni o kò sì sówó kan kò sóúnjẹ kankan nulẹ̀ kò sì pín ìnulẹ̀ gbogbo ọmọ ló sì wà ní àsìpamọ́jọ bí ẹ dání a sì sọ fún ìgbà tí ń kàn. ọ̀rẹ́ dá àdúgbò bá wọn lẹ́yìn bí ọba sọ dé náà ṣé torí owó oúnjẹ náà ní ẹsẹ̀ mi lókè báyìí. kò jù bẹ́ẹ̀ ní bọ́ bá sá ti fún ọ lówó oúnjẹ ti bọ́ tán. Ọlọ́run rọ̀ àwa lọ́rùn. ẹ ṣeun jà ní. kọ́ ọ lọ sí oúnjẹ lóríṣiríṣi dàlẹ́. wo èmi ò jẹ́ ẹ̀bá àmàlà tó dúdú ni ló bá ń ṣe wọ́n yẹ sábà lọ́tún máa bá pariwo ni dákun bọ́ sí òye ọgbọ́ ọ sọ pé bo mo ti rówó. mo fẹ́ sọ náà wípé bo lo ti rówó. mi ò lọ bí sẹ́ mọ́ o. kése. n ò lọ́mọ oúnjẹ ó ti lé. kí láwà máa jẹ báyìí. ọ̀gá máa pariwo lé lórí àdúrú mi tí a máa lé kán àmọ́ kéékèèké nǹkan máa rìn ní iṣẹ́. o ti fọ́ o ti owó bàjẹ́. rẹ mo gbé. owó rẹ ló gbé. ń gbà tí ò ní sí ìka lọ́wọ́ tèmi tí ò ní ti fún yìí lówó rẹ̀. sọ bọ́ọ̀ ló sá padà sọ̀n. a wà sẹ́mi ni. a wà sẹ́mi. a wà sẹ́mi ni. ó dáná kùkú kí a máa lọ. káwé ilé ayé ọmọ fa gbogbo sùúrù mọ̀ lọ́gbà. Ọba àtijọ́ ìgbàlẹ̀ ńlá, ọba àtijọ́ ìgbàlẹ̀ agbárí ló pọ̀ ní ìgbàlẹ̀ oríire lẹ́sẹ̀. Ọba àtijọ́ ìgbàlẹ̀ ńlá, ọba àtijọ́ ìgbàlẹ̀ agbárí ló pọ̀ ní ìgbàlẹ̀. Mòrònú títí ayé jẹjẹ káàdì bẹ̀rẹ̀ yahoo yahoo kì í rẹ̀ agbárí ló pọ̀ ní ìlú ọ̀rọ̀ àbúrò. Ọba àtijọ́ ìgbàlẹ̀ ńlá ọba àtijọ́ ìgbàlẹ̀ agbárí ló pọ̀ ní ìlú ọ̀rọ̀ àbúrò. Ìyá tó ń lọ ẹ̀sùn mọ́bí òwò àwọn èèyàn. Báwo ni ṣe láti ṣe ohun ìwà ẹkún lówó ọkọ̀ padà nítorí ọ̀rọ̀ mi. Ẹ fún ẹnì kejì mi. ọtọ́ má kù sí owó lẹ́nu àná wa o. Abirùn epo wá abirùn. Wọ́n ló gbà lọ́wọ́ wọn. Ẹni sùúrù.
ẹ wà láì kàrá tó wà lẹ́yìn lẹ́yìn ẹ̀yìn náà ẹ wò lẹ́yìn ọ̀nà. Ṣé farabalẹ̀? A wà mú ọ̀rọ̀ wọn lọ sí tọlọ́pàá báyìí. Ọlọ́pàá wà bá ní fún ọlọ́pàá dà sádùúgbò. Ọ̀pọ̀ ọ̀kẹ́ ni wọ́n máa bá ní sàwọn. Wo wọn ò lè lọ àárọ̀ ọmọ rẹ̀. Wọ́n lè sọnù. Eré ìgbàlẹ̀. Àdéta ló ká sọ mi fóun tàlá mi sẹ́. káyọ̀ lórí ọ̀rọ̀ aṣọ déhùn ni ẹkú mọ̀ pé bọ̀dá Àṣàkẹ́ àwọn náà wà níbi káwọn ọ̀fọ́sọ gbàsọ́ bá dọ̀tí náà gbà bọ̀dá Àṣàkẹ́ ló máa ń fọ gẹ́lẹ́ tẹ kó wọn bẹ́ẹ̀ wù lẹ́tàn àtẹ jáde bọ̀dá Àṣàkẹ́ ló ká sọ yìí àwọn sì lọ fọ. òótọ́ ni bọ̀dá Àṣàkẹ́ ló kù. Àṣàkẹ́ kí lẹ́wọ̀ tó fi kó wá sọ mi ó ti kówó nù rẹ̀ tán. ẹ kówó náà ni. wo ẹ̀yin lẹ wá dáná o tí n bá dún wọn ẹ̀yin lẹ dáná o kódà ní ọ̀dà tẹ́ bàbá mú wá síbí ẹ mọ̀ tìbí dáná la ẹ mọ̀ tìbí sẹ́yìn. àwọn àbọ̀dá Àṣàkẹ́ ṣe sọ ọmọlé Àṣàkẹ́. ó ariwo kọ́ ẹ mọ̀ lọ ọmọlé Àṣàkẹ́ òní ọ wà Àṣàkẹ́ lọ kọ́kọ́ jẹ́ ká bí ọ̀gá. ẹ bá ti kówó yín lọ ọ̀ràn lélẹ̀. mi ìgbọ́n nù tó ọgbọ́n tó mi ni tó lè kófin lóyún yìí.
délé. Àmàtẹ́rì náà àwa ń lùlù tí a ní nígbà tí kí gbé oníkàdúkú ya gèlè a sì mọ̀ pé bí olókùn náà wọ́n ti wé gèlè tó báyìí. ìlànà ayọ̀ ọ̀rẹ́ mi ló tiẹ̀ sì kọ́ ní olókùn bí a ṣe ya sí àná tí a bẹ̀rẹ̀ ẹjọ́. àwọn ọmọ fún kíkọ́ wọn ṣe. ẹgbẹ́ lu dání bàbá bọ́n ní a bá bẹ̀rẹ̀ kàtàkàtà báyìí. láti bẹ̀ wọ́n o. wo ẹ̀yin náà ọ̀dọ́ yẹ kẹ́ ẹ fojú lẹ̀ kẹ́ ẹ wo nǹkan ṣe ẹ wá ń kọrin òkun bí súná ọmọ nínú kẹfà kìkọ ọlá wọn ẹ fi ọlẹ ẹtù ẹ má dùn. ètí wa ń wo èmi àti kejì mi ńlájọ́ à ń yí pọ̀ mọ́ra wọn àmọ́ ń gbò tó wá fẹ́ di pé ó fẹ́ dàbí kíní ńlá fi àwò wípé ká máa ṣe alágùdá àwọn ìlà yíyí mọ́tò alágùdá. Aguda là ń sè aguda là ń sè. tẹ bá kàn tiẹ̀ fẹ́ ṣe alágùdá wọ́n ń ṣe súná ọmọ bì kan ẹ lọ dárin òkú ẹ mọ̀ pé tí ẹ bá ṣe lọ́pẹ́lọpẹ́ wọ́n lè lù yín pánjọ́ yẹn. ó dá ọgọ gbìyànjú fún àjọ náà wọ́n mà ti fẹ́ kí táyà bà lọ́rùn. ó ní agbára pọ̀ o. ó dá ó ṣeun wa gan ni o. wò mí owó náà wà lọ́wọ́ ní báyìí o torí tó o bá fowó náà wà lọ́wọ́ tá a wá ń ṣe òkòwò kan àní máa rìn ní táàrin ìkí mọ́ ṣé o mọ̀. ẹ wò bàbá mi ní fún yín lẹ́jà jẹ màá kọ́ yín bá ṣe ń pè jà rẹ̀. ẹja bẹ́ẹ̀ ni. ṣé o níwọ̀. níwọ̀. ṣé bá gbàlagbà ni ẹ wá tún ṣe bí ọmọdé. kí ni a wá fi lè ṣe. ṣe rí business card signature mi ló wà ń bẹ yẹn ṣe rí bàbá tó ní business card yẹn ẹ máa lọ fún un tó ti yẹn tó bá ti rí tẹ́ bá ti mú débẹ̀ á bá yín sùn mọ́ ẹ mọ́. mẹ́mẹ́ bí ibò tó ń tiye. káṣu mẹ́mẹ́ káṣu ọ̀lẹ̀ káṣu gbogbo èyí náà ní ìsìn bọ́ọ̀bà ṣe oore ṣe oore. a ti máa jẹ mẹ́mẹ́ bí. ọ sọ bí ọba ń lọ fún wa ni. ṣé bá gbàlagbà ni ẹ wá. ebi yìí ni ọba sì ti wí ọ̀dà àbá náà àmọ́ àyàngbé ajá dùn kìnìún kan láàjẹ kájọ tó gbé ò sí nǹkan tó láti ọkọ wa òun náà lọ máa tẹ́wọ́ gbà gbogbo kí ni máa ṣe ọba yìí. kí ló tún gbélé lọ́wọ́ mi fún báyìí. ààrẹ tún máa jà sówó ni. àbí ìmísí ló sì jẹ́ nǹkan gbowó ọwọ́. bàbá sàkẹ́ ẹ fọ́nìṣà. àní ẹ̀pẹ́ máa lọ. ṣe bẹ́yìn ni ìjà lọ bá dáná oúnjẹ. akọ àjẹmọ́ ti yára. lòlò ẹ dúró jẹ nà. àti àní àjẹmọ́. wọ́n di ọ̀dọ̀. èso ọ̀jẹ̀. ẹ lọ́ọ̀ ní ìfọwọ́dà yìí sílẹ̀. bàbá sàkẹ́. òbúrò dàbọ̀ àwọn bàbá ìfọ́nìṣà wọn ti fàwa àwọn àwàdà ọkọ wọn yẹn sílẹ̀. díà. Eré ìgbàlẹ̀. Ẹ jẹ́ ká jọ wo eré ìgbàlẹ̀. 92. Eré aládùn látọwọ́ wa. Àdìgbòṣe ọmọ màṣẹ eré ìgbàlẹ̀. ẹ wo ewé ọjà fún yín o bá a ti lọ gbà ṣe fẹ́ o. nọ́mbà 93. Gbogbo ènìyàn la ké sí. Ẹ jẹ́ ká jọ wo eré ìgbàlẹ̀. Eré aládùn látọwọ́ wa. Àdìgbòṣe ló máa ma ṣe eré ìgbàlẹ̀. Láti bá wọn ṣe ilé ayé. Àmàlù jìbìtì. Àmàlù àwọn ọmọ eré ìgbàlẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ débi gàrí mi òfò ni ó ṣe o. Eré ìgbàlẹ̀. nọ́mbà 95. Eré ìgbàlẹ̀ o, eré ìgbàlẹ̀. Gbogbo ènìyàn la ké sí o, ẹ jẹ́ ká jọ wo eré ìgbàlẹ̀. Eré aládùn látọwọ́ wa. o. Eré ìgbàlẹ̀ o. nọ́mbà 101. Gbogbo ènìyàn la ké sí. nọ́mbà 101. Eré aládùn látọwọ́ wa.
Nọ́mbà wá o wà. Àwa ni. Àwa yóò. Àwa yóò. Ẹ̀yin bó bàbá ẹ̀yin wá o wà tá wá o wà ní. Àwa méjì àjọ wá ni. Àwa méjèèjì lájọ wá láyé. Ẹnìkan káàdì kan ni. Ẹnìkan kan náà Ẹ̀jọ̀ fún alẹ́ yọkan ni. Bẹ́yìn lẹ fún alẹ́ àwa méjèèjì. Ẹ̀yin yóò ṣe sọ pé ẹjọ́ wà ní ẹnìkan ní ọ̀wọ́lé o. Ẹ má bínú. Irọ́ o. Àwọn èyí ọ̀rọ̀ ohun ètí ìgbọ́ o débi téèyàn ó rí nǹkan gbà lọ́rùn ohun jẹ́ ń bá ká. Ìgbọ́ nánà. Ìgbọ́. Ọ̀kábọ̀ láti bí. Arákùnrin kan ló ń rán wa sí yín. Láti bí. Wọ́n ní akùnrin kan náà yóò ti yé yín. Ina ko so. Sí chief. Ọ̀fọ̀ náà pọ̀tọ̀ ọba. Ó wọ ká. Ina ko sí wà ní kọ́ sí. Jẹ̀gbẹ́ náà wọ́n nà fọ́. Ọ̀tún. Ọwọ́ kẹ́ ha. Wọ́n náà lẹ̀pẹ̀ kúrò. Ewé kẹ́ náà wàrà. Ọ̀tún àtúntò. Ewéré ka. Ọ̀pọ̀ a. Ọ̀pọ̀ a. Dẹ̀nkọ́ fẹ́ máa nà pa nà kókó abáni àdádò tó ń bá tó fún nàfà pépé pa. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe wọlé làwọn ti rí ìtẹ́ bá wa pé ògùn ó lè bá wọn. Ndị amana ooo. Òwe ka ọ̀tọ̀ ọ̀pọ̀. Wọ́n ní ògùn owó mẹ́ta ló wà. Wọ́n ní alákọ̀ọ́kọ́ báwo gbèjò fún yín wípé gbèsè abẹ́kọ̀ di ọjọ́ méje. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn orí ìmọ́lẹ̀ yóò kú orí yín nìkan. Sẹ́yìn gbọ́. Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta wípé ẹ lọ wá rárá tó bá kú dáadáa ẹ lọ wá wá. So lára tó gbèlè. Ọ̀púnà náà wọ̀ ọ̀wọ́ ẹ̀kọ́ àmàna ọ̀fún àmàna kan. Ṣé ìlú ẹ̀mọ̀ sọ́ńbì ní àbẹ́ bòdì? Ìta ìsọ kankan náà lájọ sọ. Ẹ sọ kátà ẹ sọ pákàkà. Sẹ́yìn nìkan lẹ wá síbi yìí. Ẹ bá wa sọ fún wa. Kí ló sọ̀rọ̀ fún wa ní? Àjọ àwọn anáfa kan náà. Wọ́n sọ pé tó bá jẹ́ pẹ̀lú yìí kò sí wàhálà. Ẹni tẹ́ bá ti rí rárá. Ọ̀wọ́ àná ọ̀dọ́ àbàtà. Ẹ dákun ẹ bá ní gbòǹgbò pọ̀ wọn bí ẹ ṣe sọ. Tá a bá wá ṣe títa lára àwọn kí n wọ́n fi ràn án lọ débi tí Ọkọ̀ káre lálẹ́. Ina so kun, ina ko to kun. Ikun ijo sun. Ẹ̀kọ́ ń dè sùn. Ọ̀fún à pàtó àtọ̀. Dèwọ́ náà kàn wá sùn àtọ̀. Ọ̀pọ̀ta. Wọ́n ní tó bá jẹ́ pé nǹkan tẹ́ fi mú ni kò sí wàhálà àwọn ò fún yín. Ó ń jẹ́ kí wọn náà fata. Ó dùn á. Ọ̀tún àmà náà fọ̀ pọ̀. Dúró fún àná pọ̀. Ọ̀tún àná pọ̀ kọ́kọ́ rẹ̀ dúkè. Ẹ̀ fún wa. Ọ̀fún ànátùá. Ṣé ìbẹ̀rẹ̀ ojúmọ́ wọn ni? Gbé ńkọ́ wọn náà fọkọ̀rọ̀ wọn. Wọ́n níwájú orí yín tó tẹ́ ẹ rí òṣù. Ẹjọ́ fi gògógó ẹlẹ́dẹ̀. Wọ́n ní ẹjọ́ ni ẹ mọ̀ bá ń tó gbà. Ṣé bòde? Wọ́n ní kínní ilé ìbí sọ́láyà. Wọ́n ní tẹ́ bá ti sọ́láyà bẹ́ẹ̀ wọ́n ní yóò tẹ̀lé yín ni. wọ́n ń gbọ́ jẹ́ pé kí làwà fúnra wa fún. Ọ̀fà. Ẹ bọ́ síta kẹ́ ẹ mọ lọ. Dààmú Wọ́n wa. ní kẹ́ ẹ bọ́ síta. Ẹ bọ́ síta kẹ́ ẹ mọ lọ. Ẹ bọ́ sí ẹsẹ̀ jẹ̀jẹ̀. Ẹ bá ní ọ̀gá kò lè yọ lára yín máa. Kí náà kún oṣù. Ọ̀fà àpọ̀nà wà. Ọdún àkàrà wà dá. Fún ìnáwó kíá. Ọ̀fà. Àdúgbò wa ni bó láti fẹ́ ṣe báyìí. Eré aládùn látọ̀ wá, àjùmọ̀ṣe ló máa ṣe eré ìgbàlẹ̀. Eré ìgbàlẹ̀ o, eré ìgbàlẹ̀. Eré ìgbàlẹ̀ o. Èmi nìyẹn. Ọ̀rẹ́ mi kan ni ó wá rẹ́ nìkan bí báyìí tí mo gbé wá. Ó dẹ̀ rí tán ká dẹ̀ máa lọ síbi. Eyín nípa ọkọ̀ rẹ ni. Ọkọ̀ mi lélẹ̀. Wọ́n lọ ní ọ̀pọ̀ èyí. Ọlọ́run mọ̀ sí ìbẹ̀wò. Ó gbìyànjú. Ẹ mọ̀ pé ìgbà tí mo ti kúrò
kí ló dé tẹ̀ ń jàjẹrin káàkiri títì báyìí. àjẹrin kọ́ ó ti yẹ kí èèyàn jẹnu ó rí àrùn èyí gbẹ́nu ó pè fún yìí wọ́n bá ṣe ní bẹ́ẹ̀ sọ ní ibi ọ̀dọ́ yẹn ẹ̀dọ́ parí ó dáa ajẹrin yẹn ò dáa ká o ìgbà tí mi tiẹ̀ ti sí ní kọ́ńtírì mọ́ ni a kò ti jẹ́ ká ríra dédé mọ́. kò sí kọ́ńtírì mọ́. níbo ló wá wà báyìí. From Canada to America to UK bá ṣe máa ń lọ nìyẹn. kí wọ́n wá kí wọ́n. àwọn status yẹn là ń dì pẹ̀lú àwọn eré ìṣẹ̀ǹbáyé yẹn even tí mi bá tún lè invoke spirit àwọn òyìnbó yẹn tún máa ń like ẹ̀ gan la máa ń kó lọ láti bí sàn. àwọn èrè ń lẹ máa kówó lé lórí báwọn. tó bá jẹ́ pé èrè tó rí kónkóló báyìí èrò ni. ẹ ti jẹ dẹ́mi nìyẹn bàbá 2 million yẹn. ajé o. ó tó bá kí ló ń béèrè sí bá ń. kí ló ń wí. tó bá jẹ́ pé èrè tí ó jẹ báyìí tí ó di èèyàn tí ó ga. In fact ìyẹn ti wọ 60 million yẹn ìyẹn ti dowó gan. tó bá sì lọ bá nù ilé àbíkó wa. bọ́ọ̀lù yẹn ṣe lè mọ ọ̀dọ̀ rẹ. màá fún yín ní àdírẹ́sì ọ̀dọ̀ mi because mo máa tó padà títí ọ̀túnla sí Canada àdírẹ́sì yẹn ni kẹ́ trace tẹ́ bá ti wọkọ̀ ní Ìwó Road kẹ́ béèrè John Smart Venture so ẹ rí mi ń bẹ̀. a rí ọbẹ̀. èèyàn wọ ọkọ̀ gbòòrò náà wà bẹ́ẹ̀. tẹ́ bá sọ pé John Smart Venture lẹ́ ń lọ ọkọ̀ gbòòrò a sì máa wọ́n ní ìsìn kò sí nǹkan kan báyìí. àwọ̀ òkè wọ̀ kankan. wọ́n fẹsẹ̀ ẹ wọ́ ọ lọ náà ni. mi ò mọ̀ pé yẹn ní ẹ̀rọ problem ẹ má lè jẹ́lẹ̀. ẹgbẹ̀rún kan. owó ilé kọ́. mi ò jáde ọ̀rẹ́ mi ẹgbẹ̀rún tó fi gbà ẹgbẹ̀rún kan. tó wá tó yẹ bàbá kàkẹ́ ẹ pẹ̀lẹ́ bàbá rẹ ti ká lọ ẹ kílé o. ó ga o bàbá yìí ti gbó bàtà gọ́nà àdìdé ìsìtàwà ládùúgbò wọ́n máa ń pa á lẹ́rìn gan. wá. yá lọ. kí ni ìwé tí ọkùnrin fún ọkọ. ṣé wù n ò mà rí ìwé yìí mọ́. owó tó fa ń kọ́. owó ọ̀tọ̀ mọ́. ẹ̀rọ jẹ́ ẹ̀rí rẹ̀. àmọ́ mo ti pín in méjì. ó ti pín ẹ̀ sábà mú tèmi. ngbà tiẹ̀ nù ìdá kan ti tiẹ̀ nù. èlò wa lélẹ̀. ìyẹ̀wò. bẹ́ẹ̀ pé orí méjì ló fún wa ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ orí méjì ló fún wa. ṣé kò yóò pé méjì báwọn orí méjì ni mo sì ti pín in méjì orí ìkànnù tọwọ́ rẹ̀. orí kalẹ̀ lè múrí nìyí. orí ọ̀rọ̀ ṣe múrí tàlá lọ́wọ́ fún wa. ẹ̀gbẹ́dúró náà ó ṣe máa ṣe bẹ́ẹ̀ gan-an ṣé ìwọ lọ́mọ rí ni àbí mi mọ̀ ni. kí ni ẹ̀jẹ̀ nù rẹ tó mọ̀ wá mọ̀ gbáyàn ṣé gbígbáyàn lọ ẹgbẹ̀rún kan wá jẹ́ múrí méjì fẹ́. ó fún àná rè é mo gbé pín méjì náà bẹ́ẹ̀ bá pín méjì bíi tí ó dà náà rè. eléyìí ó dà owó ọwọ́ rẹ ń kọ́. kò sí nǹkan kan mẹ́yìn lọ́wọ́ mi. èmi ò fẹ́ yìn ìbọn lọ́mọ. ẹ máa lọ náà nù padà. ó bẹ ó fún ọmọ ọ̀pọ̀ ó wọ bí àbúrò wọlé. ó ṣe sọ ọ̀gbẹ́ni àmọ́ ń lọ olórí burúkú bẹ́ẹ̀ òkùnkú mu ní ìsìn olúwa rẹ̀ tún ṣọ́ọ̀tì nu ó tún ṣọ́ọ̀tì nu. bàbá àjàdí náà ti pè mí adẹ̀tíjọ sọ̀rọ̀ lórí ẹ̀ even màìdíá kan wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí sìn ó wà níbí báyìí mo dẹ̀ ti bá a sọ pọ̀lọpọ̀ ṣé ẹ mọ̀ mọ́mì ẹ máa ní sùúrù fún un ṣé ẹ mọ̀ pọ́mọ ẹ̀ sọ ni kò ní ṣe kó má máa react lẹ́kọ̀ọ̀kan ẹ má bínú ẹjọ́ ṣe ti gbọ́ mo ti bá a sọ pọ̀lọpọ̀ kò sí problem màá yọjú sí kí n tó lọ màá yọjú sí ẹ ṣé mà yes mà àmì mà ẹ ṣé pọ̀ mà thank you ma gbọ́dọ̀ díẹ̀ mo lò ti gbọ́ yẹn ó ti yé mi. má jẹ́ kí n tó gbọ́ nǹkan lórí ẹ̀ mọ́. èyí kò ṣe jẹ́ èmi náà ṣe mo sábà ń bẹ̀rù kọ́ má bínú. mo ti sọ fún nǹkan má bínú ṣó ti yẹ bẹ́yìn nígbà tí màá tún dé sìn wọ́n á fẹ́ jọ́ ńlẹ̀ má jẹ́ kí n gbẹ́ ní tì bá mi bí àgbà tí a ẹ káwọ̀ pẹ̀lẹ́ díà
secretary. mo gbọ́ tiẹ̀. No problem. Àwọn bàbá ni mo mú wá gbogbo àwọn béèrè mi. Àtọ́lẹ̀ ti bá sọ ọ́fíìsì kò sẹ́ni méjì náà pé èèyàn sí ọ́fíìsì. Oh, nice. Wọ́n lè sọ pé báwo fẹ́ ní tó wà ní ọ̀gá ẹ ṣe ń jàre. bàbá ṣàkẹ́. ó jàre. abẹ́bìtì. èmi rèé o. ẹkùnrin. alájà yẹn ó ti gbé owó yẹn wá. sì gbé àwọn kọ̀ọ̀kan fáwọn ọ̀fọ̀ lọ aṣọ wa ẹ̀ now yes coming. bàbá péré ọ̀pára ìpẹ̀lẹ́. mo ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ yín sìn nìyẹn. nígbà tí wọ́n wọ ní tó dá mi dúró ẹkùnrin change wa kan. owó yẹn ni mo bá yín gbé wá ìfún náà nílé. ẹpẹ̀lẹ́ ṣé 6 million ló wà níbí báyìí. ló pé ẹ̀yin náà lè check ẹ̀ o. ó pé ọ̀rọ̀ àti ibi ti fẹ́ máa lọ. Ó dáa. mo níbì kan láti yà. okay ẹ so ṣe. màmá expect mi lọ́la. máa wá máa. thank you very much. tí mo bá dé mi náà tún yọjú sí secretary. àwa dúró owó ìlọsìn wà lọ safe ẹ sí bank tó bá ti safe ẹ kò lọ close so èmi náà máa yọjú sí ẹ kí n tó fly pẹ̀lẹ́ take care my dear. ẹyẹ mo àfi àṣàkẹ́. dákun. ó jàre ẹ wà ń wò wò wò. kíní kan lọ́jọ́ lójú. kí ni ẹ. ṣé kíní dé owó náà ní bẹ́ẹ̀ mẹ́ta. owó ni change tí madam yẹn fẹ́ fún wa ni lórí àwọn consignment yẹn náà ni. bí gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ sọ pé èrè ni èèyàn máa rà béèyàn bá rèrè kékeré ṣe bí mo ti béèrè yóò dé lù báwọn. mo sọ fún yín ìyẹn máa tó 2 million. bó lẹ́sìn á wá mọ ọ̀dọ̀ ti tèmi. níbo ló ti fẹ́ rẹ̀rẹ̀ ní ìsìn. àwọn ò rí kò wà lọ́hùn pádékújàgbọ́. ó rí. ó rí ó lè rí. ẹ máa rí ẹ ti di mi lọ náà nìyẹn o ẹ bá ti máa rí màá wá sọ́dọ̀ yín ṣe bíbí lẹ́yìn náà lẹ ṣe wà. ó ga ọ. bẹ́ẹ̀ bọ́ bá wà ń bọ̀ dákun ń bọ̀ jẹ́ pé èrè tí ó ga ní jẹ́ kí owó rẹ̀ ó pélé. mo ti mọ iye tí yẹn máa tó ẹ ní problem. o ṣeun ẹjọ́ gbé wọn dáadáa bí irú tí àwọn alájà gbé wá. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ àbẹ bìtì. ẹ ṣeun olùgbẹ. ẹ yẹ máa ń wá o. ẹ mọ̀ ṣeun ẹ mọ̀ ṣeun kò ní máa pẹ́ báyìí. nǹkan míì kí mo ránṣẹ́ sí ẹ̀rù ń bà mí eégún tá a ṣe léṣe kékeré mà ní ọ̀jẹ̀ nínú tọdún yìí àwọn èèyàn tí ẹ ti ń wá bá mi pé eégún ọdún yìí ọ̀dọ̀ wa ní ìlọ́run ti wá sí àmọ́ bí a ṣe wá ṣe tí e lárinrin ni mo ní kí n pè é jókòó sí ìta àlò lẹ́sìn gbogbo oúnjẹ nǹkan kàkà ní gbogbo ẹ̀ta ṣe lẹ́sìn kékeré ní ọ̀fẹ́ jẹ́ o tọdún ìyọ́pọ̀ o bá a ṣe á rí níta ìṣe ni mo ní ké sí. bàbá mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu mo ti gbé nípa nǹkan tẹ̀yìn ìsàlejò kékeré ni mo ti gbé àpò ẹ̀wà 5 ránṣẹ́ sí bàbá ọ̀jẹ̀ mo mọ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. ẹ wò ó kó má jẹ́ wípé mò ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni bàbá ó ti gbé ẹ̀wà àpò 5 ó ti gbé wá fún mi lẹ́yìn ìgbà náà ewúrẹ́ ààyè odidi 2 ó ti gbé wá fún mi kódà àwọn èlùbọ́ aládé lórí ó gbé 2 náà wá ó gbìyànjú o. bọ́lá ti tó yóò dáa fún àṣẹ ẹ̀mí ìrí ogun àṣẹ bàbá àjọṣe tọdún yìí ni àjọṣe tẹ̀mí ọ̀wà ní ṣàìsàn àṣẹ ayé àbẹ́ wàá gbọ́ ayé kí bẹ́ẹ̀lì ọbẹ̀ adé eégún péjú ọwọ́ àdánwò rẹ̀ torí bẹ́ẹ̀ ṣe yọ̀dá létí bí ká máa sùkà ká máa sùlẹ̀ ká máa dékà báwo ṣe á ṣe lọ́dún yìí oúnjẹ ọdún yìí yóò tún pọ̀ ju tẹ̀sí lọ. bàbá mébẹ̀ mọ̀ mí pé wọn ò bàjẹ́ láàrin ìlú gbogbo àwọn olóbìn ilé ọ̀jẹ̀ pátápátá gbogbo wọn mo ti wí fún pé lọ́dún yìí wọn ò kún un lọ tá a jọ ṣe gbogbo ẹ̀ tí èdùn tí èlà rìnrìn. ọ̀dà ọ̀kàrẹ̀ ọ̀jẹ̀lábí èyí tó tún dàbí rẹ̀ gbogbo ọmọ tí a máa lọ rèé mu kankan láti máa fi lẹ́pàtẹ́ ẹ̀jẹ̀ kìlọ̀ kálukú kìlọ̀ fún àmẹ́ ìwọ ọmọ sì ránṣẹ́ ọmọ akiri ilé gbogbo wọn kí. bàbá láti ìgéje inú ojú kìlọ̀ fún mi kódà àti àwọn ọmọ tàjọ máa dúró lọ́jọ́ náà gbogbo wọn mo dúró kàkàkàkà kí wọ́n lọ káàkiri kí wọ́n lọ sọ fún ọ lálábàjábà
ọmọ bá sí wàhálà torí tí ntọ́ lọ́hùn ọbẹ̀ ẹ̀ fa wàhálà o. ní ìbá ṣe pé yẹn bá nífà tó lè kaná. ọmọ ẹ̀kọ́ ọba ṣẹlẹ̀. èyí ò nú lórí ti gbó ìgbàlẹ̀ ó yẹ kẹ́yìn lò lórí ti gbó ìgbàlẹ̀. lọ ṣàlàyé fún mi. ẹ ti ṣàlàyé. mo ti ṣàlàyé. pé ẹ lọ rèé máa mójútó bẹ́ẹ̀ ṣe mójútó kó tó di pé gún ọ̀jáde. bẹ́ẹ̀ni. má ṣe ṣèyún ọ̀dọ̀wọ́ rẹ̀. bàbá ẹ mọ̀ pé gúdúgúdú ni mí tí mo fi gbà kẹ́tùrà lẹ̀. mo jẹ́rìí. láti ìgbà tó ti kù bí ọjọ́ méje ni mo ti ń káràmásìkí bí n ó ṣe gbogbo ètò. ẹ wá dúró náà o gbogbo ẹ̀ ní wọlé lọ́tún lọ́sì yìí o ó ní tí mo fi dí gbogbo tí bá ń ṣẹlẹ̀ lọ́jọ́ náà. ẹ wò ó nǹkan tójú rí ní gbògbàlẹ̀ kèé ṣe kèrè mí o ẹ wò bí ẹ ṣe ń ranjú ni wọ́n máa ran mú kódà ẹ máa rí nǹkan máa dún. kíni ngbà bá tó yá lẹ́mọ̀ rí nǹkan máa kùn bí òrò. ẹ wọ́n lè yí. ṣùgbọ́n ó ní tá a fi ń kí o ẹ dákun epo lélẹ́yìí ẹ dákun ojú òní tì garawa kan lẹ gbé fún mi nínú epo garawa kan ò tó. àfọ garawa kò méje kò béèrè sí un. bẹ́ẹ̀ni a sì ní tá a fi ń tẹ lẹ́nu. àwa. bàbá tó bá di láàárọ̀ lóòrọ̀ ọ̀la mo gbé garawa epo 4 wá fún yín. ọ sàbàtà. wàláyé ẹ gbọ́ gbogbo òun ló ti ṣe é ṣe pátá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá ẹ yọ̀ǹde mi ẹ dákun mo ti fẹ́ mọ́ yọjú sọ́dọ̀ wà torí bí mo ṣe ń bọ̀ náà mo ní kí n mọ̀ gba ibi báyìí ṣé mo á yọjú sí ní tó bá dìrọ̀. ọ̀dà ó ṣe wo. yóò dà wó o bàbá ọmọ rẹ ọmọ yẹ kí ẹ bá yọdọ ọdún sì dé bẹ́ẹ̀. ojú òní tí ó ṣe wo àwọn yòókù náà mo mọ̀ pé ń gbé tiẹ̀ náà bọ̀. etí mo ní ìpè yìí sí. ẹ ṣeun kò búrò bàbá wọ́n tún yọjú sí i lálẹ́ ẹ ṣeun. Àṣàkẹ́ àmọ̀rí bóòrò sí ajẹ́ láti. gósì lò ní bó wá sí mú yàn bá ń fún kẹrẹ gàgẹrẹ ìmọ̀ á pọ̀ ni bẹ́ẹ̀ náà wá ní tètè sọ́kẹsẹ̀ kí n mọ̀ ẹ́ lọ́ọ́ pàdé. ìpàdé tá a ti parí ẹ. ìpàdé ti parí. àwọn bíi Bọ́lá ti tó gbogbo wọn bá ní á wá gbogbo wọn mú nǹkan wá ní. ṣé gbogbo ètò ti tò báyìí. ó ti tó. Ọlọ́run ṣeun àdúpẹ́. dákun bàbá eré arómiyọ̀ ibi tí sísì máa wà náà ni máa wà. ibi tí wà náà lọ wá. ọ̀pẹ́ ṣẹ̀dá. rárá o. kọ̀ paradà kó mi lọ́wọ́. àbẹ̀rẹ̀ mọ̀ kó sẹ́wọ̀n Ọlọ́run mà ṣe é. kí ló ṣe tó fi wá ń béèrè. ń bọ̀ jẹ́ pé n ló sì ń lọ ló tó sì ń bọ̀ wọ́n sábà béèrè àlàáfíà ìrè wa. níbo ló wà ń gbé lọ. ibi tí ó wà eruku ti kú gbogbo ẹ̀ ká sì pa wẹ́ẹ̀dà ká yí padà sí ẹ̀ sọ́hún o mo ní í ṣe. o ní ọ̀pá wẹ́ẹ̀dà. ní tí mo wò ni pé ó ti eruku ti àbí. ṣé bí a ṣe pawọ́ rẹ̀ dà lọ́dún tó lọ́nu. ní tí mo wò ni pé ó ti eruku ti àbí. ní gbogbo ọgbọ́n sátẹ̀ kọ́kọ́ bá ń gbé. bàbá wọn máa rí gbogbo tẹ̀sán yìí èsì téèyàn lè máa sọ pé. Àṣàkẹ́ bọ̀bọ̀ bọ́ọ̀yì bá ń gbé. ẹ má jẹ́ ń gbé fún yín. Àṣàkẹ́ a ní o gbé fún mi gbé wá.
bàbá gbogbo nǹkan wí òsè kìnní ẹ̀yin bí gbogbo ẹ̀ bá di kìnní tán ẹ̀yin náà jàlùbọ́sà ẹ sì ń pè ń gbé kìnní wá. n ó ṣe kìnní. mo lè tí ì gbé fún yín bẹ́ẹ̀ ẹ jàlùbọ́sà. àlùbọ́sà èmi ò jàlùbọ́sà kankan Àṣàkẹ́ ń ta gbogbo lọ gbọ́gbọ́ èyí tá a gbọ́ gbà lọ gbàgbà àgbàtàn ni gbàgbọ́ pẹ́ Àṣàkẹ́ mo ní ògbé gbọ́gbà kìnní lẹ́ lọ. pé kí n gbé lé yín lọ. gbé lẹ́ lọ. mo ti ju yín ni o. wá wo n tó ṣe tí lè fi jó gbogbo ayé ní ọgbọ alágbà ọgbọ bó bá ṣe á rí ló bá di àárọ̀ ọ̀la pàdé mi gbàgede. mo ti gbé lẹ̀. bẹ́ẹ̀ ni o gbé lẹ̀ baálé yóò gbọ́rọ̀ yìí kódà alágbà yóò gbọ́ wo tó bá ti wá di láàárọ̀ ọ̀la láfẹ̀mọ́jú kó pàdé mi ní ọ̀dọ̀ baálé ó wà dọ̀bálẹ̀ gbàgede wọ́n wà sẹ́pàtò rì mọ́ lídì ìwọ kan burúkú òsì yìí. mo ti gbé kinní lẹ̀ olùmọ̀lọ́rẹ̀ kó kàgà lọ́nà. wo lọ́la o kó láàárọ̀ kùtùkùtù. ẹ máa dọ̀bálẹ̀ káàkiri. Eré Ìgbàlẹ̀.